President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, onídàájá, àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín. Kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé sí èrè níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47, màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Títí mọ́, àyà, títí mọ́, àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wọ́n bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀! Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe ìkọrin ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ṣé kílẹ̀ ló ṣe? Ẹ gbà mí. Calm down. Ṣé fún mi. Calm down. Ṣé fún mi. Calm down, everybody. Any sùúrù. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Èmi ní omi kan. So tí bá fún ní omi yẹn, ó dá mi lójú pé ara ẹ máa yá. Ẹni ṣe ló bá mi gbé. Ṣé fún mi. Daddy. Jésù Kristi. Sọ́mọ tẹ̀ torí ọ̀pẹ̀ yẹn. Ọlọ́run ló ṣe pé yín o. Ẹ gbà mí Daddy. Ayérayé o. Ẹ farabalẹ̀. Ọlọ́run oníṣègùn láti wà níbí báyìí. Òun ló ní kí n wá bí. Tí ò bá ní kí n wá mi ò ní débí sà. Ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run mo bẹ̀ ọ́ nínú láàrẹ̀. Gbogbo ibi tí ogun lè ti wá sínú ayé ìránṣẹ́bìnrin yìí. Olúwa tì í jáde. Gbogbo ogun rírí. Gbogbo ogun èrè nínú ayé ìránṣẹ́ yìí. Tì í jáde. Kí lẹ fi ṣe? Ẹ farabalẹ̀. Ọlọ́run wà lójú iṣẹ́. Ọlọ́run wà lójú iṣẹ́. Wá gba ìwòsàn. Wá gba ìtura. Wá gba ìmọ̀láradá. Ọlọ́run á jẹ́wọ́ rẹ̀. Nínú ayé Ọlọ́run á jẹ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run olùwòsàn á jẹ́wọ́ rẹ̀. Daddy, ó ti lajú. Ṣé fún mi. Ṣé fún mi. Olúwa ṣe. Ọlọ́run ló ṣe. Ìlérí tó sọ náà ló ń ṣẹlẹ̀ yẹn. Ohun tó lòun máa ṣe ló ń ṣe yẹn. Ó yẹ gbé dìde báyìí. Ẹ máa wá bá mi bu omi báyìí. Ẹnì sọ́nù lé. Ẹ máa gẹ̀ẹ́tì mi ní omi. Ìyẹn la máa tún gbàdúrà sí. Wọ́n máa mú ní gbogbo ìgbà. Ẹnì sọ́nù lé. Thank you Jesus. Ọlọ́run ó ṣe o. Ọlọ́run ló ṣe o. Ó dá ń gbà mí. Kábọ̀kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Ní orúkọ
Jésù Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ń gbọ́ tèmi ní gbogbo ìgbà Olúwa ẹ gbà ọpẹ́ mi Ọlọ́run mo dúpẹ́ fún iṣẹ́ ayọ̀ tí ẹ rán sí mi mo dúpẹ́ wípé ní kí n wá ojú yín Olúwa ó ṣe ẹ gbà ẹ̀yìn mi mo wá bẹ̀ yín náà nú la yín ìránṣẹ́ náà èyí tí ẹ rán Olúwa ẹ tún agbára wọn ṣe mo bẹ̀ ọ́ nínú àánú yín Ọlọ́run èmi tí mo ń gbọ́ àdúrà yẹn àdúrà mi jó ṣe ìtẹ́wọ́gbà jẹ́ kí n rí èsì ayọ̀ kí n lè máa yìn ọ́ lógo gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Thank you Jesus. Àdúrà àgbà o. Àmín. Ẹ rọra o. Dáàdi ẹ káàsán sá. A ní ká gbé èso ìwá fún yín ni kẹ́ fi breakfast yín. Kẹ́ ẹ gbé èso wá fún mi. Bẹ́ẹ̀ ni sá. Báwo lẹ ṣe mọ̀ pé mò ń gbààwẹ̀ àti pé báwo lẹ ṣe mọ̀ wípé ibi ni mo wà? Orí òkè ni bí àti wá yín káàkiri àárí la fi wá yín wá bí pé ẹ máa wà ń bí. Bẹ́ẹ̀ ni. Ẹ ti wá mi káàkiri. Bẹ́ẹ̀ ni. Ó dáa ẹ ṣé mo dúpẹ́ o mi ò fẹ́ èso tí ẹ gbé wá yìí ẹ lè máa lọ. Dáàdi ẹ máa lè kó èso sáwà lọ́wọ́ ṣe mọ̀ pé obìnrin ni wá. Ṣé ẹ mọ̀ wípé ọkùnrin lèmi náà àti pàápàá jùlọ ìránṣẹ́ Ọlọ́run ni mí so tí mo bá sọ wípé mi ò fẹ́ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ àti wípé èmi ò kì í jèso. Ẹ kì í jẹ èso. Rárá. Kí lẹ wá ń sọ báyìí pé kí àwa méjèèjì máa lọ. Kí ẹ̀yin máa lọ báyìí ni. Ókè ó dàbọ̀ sọ. Ó dàbọ̀. Jésù Kristi irú àmì wo rèé orí mi dẹ̀ ń dìde. Ẹni máa bímọ o dandan ni dandan kó yọ̀ fọ́ ọlọ́mọ ijó ọlọ́mọ àtàtà paribo toribo tó ọlọ́mọ ló láyé o àtàtà paribo toribo tó wá fún wa lọ́mọ ọmọ láṣọ láyé yìí o ẹni máa bímọ dandan ni dandan kó yọ̀ fọ́ ọlọ́mọ ijó ọlọ́mọ àtàtà paribo toribo ọlọ́mọ ló láyé o àtàtà paribo toribo tó wá fún wa lọ́mọ ọmọ láṣọ láyé yìí o. àwọn kan tí mo rí o. kí ló ṣe yìí náà kí ló dá ìbá káàkiri kí ló fà ìwọ gan. Bọ́dá Saamu ẹ stop ẹ náà ẹ stop ẹ. Kí ló ṣẹlẹ̀? dùn báwo ni máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń dùn mí. Bọ́dá Saamu dẹ̀ pẹ̀lẹ́ á ní kí lè lé ilé náà. Bọ́dá Saamu. apá tó tì mí lẹ́ẹ̀kan yẹn ń dùn mí ikùn tó fọwọ́ kàn ṣe láàpò òfin kiri rìn mí létí. Lọ́ṣíbí! ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mo sọ fún ìtùnú nọ́ọ̀sì ìtùnú mo sọ fún un mo ní kó bá mi gẹ̀ẹ́tì àwọn oògùn kan ó wá fún mi láwọn oògùn yẹn àwọn oògùn tó fún mi yẹn tí mo lò yẹn ń lè mí rí bí abí good living mi. so bá ti máa rí i pé kò sí ní tó ń ṣe mí ikùn á yọ mo lè gbọ́dọ̀ bí olóyún mo lè náà ṣe ní kí n forí olóyún màyà gbọ́ ọmọ mi jó màyà gbọ́ ọmọ mi jó. Mi ò lè darí dáadáa, mi ò lè darí dáadáa. Lọ sí bí náà. Kí mi, kí ló ṣe mí? Bọ́dá Saamu. Bọ́dá Saamu ṣé yóò rí kankan ni? Kí ni, ẹbí kíkùn? Mo ń gbádùn ẹ̀ mi ò mọ̀. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́. Bọ́dá Saamu. Eléyìí òye mi ń lọ mú mi kí. Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀ báyìí? Bọ́dá Saamu. Yosibi, ẹ sọ fún mi pé nǹkan tó tó lè ní náà. Sọ bí mo ṣe rí nìyẹn o, ṣé bí mo wà nulẹ̀ ni, mo kàn déédéé gbọ́ kokoko, ó kẹ̀kẹ́ nìyẹn wọlé o, ikùn ni mo tiẹ̀ kọ́kọ́ rí gbàtẹ́ nìyẹn wọlé. Ìyá Táwà mo pè, mo ọgbà ìyá Táwà, èwo lẹ tún wá ṣe ń lé mi náà bá ní ìyá Táwà kọ́, bàbá Yosibi ni, àfi mo ṣe dóhùn yẹn mọ̀ pé òun wọn ni náà bá wọlé, nǹkan tí mo rí lélẹ́yìí o. Jésù Kristi. Mímọ́.
kí ló wá fa gbogbo ilé bọ̀dá Saamu kí ló ṣẹlẹ̀ bó lẹ́rìn sí. a ti bèèrè lọ́wọ́ wọn títí tí ká tó máa gbé wọn bọ̀ bí ọ̀sán kankan. ẹ ṣàánú ẹjọ́. ok wọn ò sọ nǹkan kan fẹ́ yàn àbí. wọn ò sọ kankan. ẹ má wọrí ẹ ti débì báyìí wọn á bá èmi sọ̀rọ̀ bọ̀dá Saamu láàrin èmi àti yín kí ló ṣe yín kù. kò sí wọn. Sobe ṣàrí pé nǹkan wà. àwọn ní nǹkan ṣe ìkọ́ tó pa àwọn gbé. ẹ wo ẹ mọ̀ pé ẹ jẹ́ ká fẹjọ́ ilé jẹ́ ká gbàdúrà. ẹ aláàánú fi gbogbo eléyìí lé a gbọ́dọ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan tá a fẹ́ gbàdúrà lé lórí ni ó máa níbi tí bọ̀dá Saamu rìn sí tí wọ́n fi kó eléyìí bólẹ̀ rìn sí ṣọ́ alátojú oorun ni àbí lójú ayé. àwọn ní ká ẹ gbàdúrà fún àwọn náà wà lórí torí mi mọ tó ń ṣe wọn kò tó ń ṣe. This is the sign of good living. Good living ni. Jésù. Good living lélẹ̀ no eléyìí yóò kì í ṣe good living àdúrà ńlá la máa gbà ẹ̀yin náà dẹ̀ máa ṣàmì ńlá. nítorí tó ṣẹlẹ̀ kì í ṣojú lásán. bẹ́ẹ̀ni. lórúkọ Jésù lórúkọ Jésù lọ́dún àlejò ibi èyí tó wá sínú bọ̀dá Saamu Olúwa lé jáde. Jésù ti jáde. Mi Jésù. ti jáde. Bọ̀dá Saamu. ẹ ti lóyún. oyún yìí yọ̀gùn. ṣọ́ṣẹ̀ sáré báwo lè ọ̀fà tá a ṣe ọ̀fà. ogun lẹ́yìn fẹ́ gbàdúrà fún mú ayé mi standard ogun wa wọnú ayé ti yín Ọlọ́run má jà forí gbógun ológun good living ló ń ṣe mí o ogun gangan ló dáyé yín. bọ́lá ti kọ́kún bọ̀dá Saamu. bọ́sà mo lóyún Pastor Sobe náà lóyún gbà tó fẹ́ gbàdúrà fún wọn. kí ló ṣẹlẹ̀ báyìí. lọ́ǹgì ohun tó pí ẹ jù láyé lọ́rùn pé má jì sùn padà ló pí ẹ àìmá sùn padà ẹ mo mọ̀ kó tó fi lè mú ẹ tó fi rí mi fi débì wípé o kú òní ta o wá wánú ilé o wá sùn sórí bẹ́ẹ̀dì mi o fẹ́ kẹ́mi bọ́ lára ẹ ni má dẹ̀ bẹ́ẹ̀ gbà so sùn padà níbo nínú rúùmù mi kí ló bẹ́ẹ̀ débẹ̀. Bọ̀sán, ó yẹ kẹ́ trust me. Mi ò kò lè dédé wá sùn sórí bẹ́ẹ̀dì yín bí báyìí. Sincerely, migraine ló disturb mi. wọ́n fún ẹ físà Ukraine àbí kí ló ń wí. Bọ̀sán, kí ni mo sọ kí lẹ̀ sọ? Adé ẹ̀fọ́rí ń disturb mi, orí yẹn fọ́ mi gidi. no wá ti sọ migraine wá ti sọ. Bọ̀sán mi wo èyí tẹ̀ ń sọ ìdùn sincerely. Ṣẹ́rẹ́ láti mo láǹbì báyìí tí mo fi tají yẹn ó serious sá o. tí bá gbá ẹ ní orí orí yẹn máa fòyọ kọ́ lọ́rọ̀ dídé yọ. Bọ̀sán mi wo nǹkan tó wà nílẹ̀ ó serious ju gbogbo ilé lọ o. Sincerely ṣé ojú àlá tí mo ti tají yẹn mo kàn déédéé rí oyún nínú yín ni. Bẹ́ẹ̀ ni bí mo ṣe wá róyún nínú yín mo wáyé pé Pastor Sobe àwọn try láti fi àdúrà láti fi wádìí ogun yẹn tó lójijì báyìí mo kọ̀ pé àwọn náà kọ́ lóyún ni gas. Bẹ́ẹ̀ ni àwọn náà lóyún lẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan tó wá jọ mí lójú ń bẹ̀ òun ni pé ẹ̀sà oyún tọ̀dọ̀ ti yín ó disappear mo rí pé ikùn yín kò sẹ́ni tì mọ́ ń bẹ̀ but oyún Pastor Sobe ó sì dúró síbẹ̀ àwọn sì lóyún nǹkan tó wá serious jù ń bẹ̀ òun ni pé ẹ̀sà was groaning in pain oyún yẹn disturb wọn débi pé wọ́n ní wọ́n lára gidi gan. ta ló tà fún ẹ. kí ni ẹ̀sà. nínú ibo ló ti rà. kí ni ẹ̀sà. o ti mú nǹkan o ti mú mólì. mi ò mú anything. ẹ̀rìn ló yẹ kó máa rí wèrè ló ń ṣe kí ni tí wọ́n gbọ́ olè tó sọ ibi lóyún lójú àlá ẹ mo dẹ̀ bímọ. ẹ bímọ. ṣé tó bá lóyún kí ló fi ṣe. wọ́n sàmójú àlàlé oyún yẹn disappear ní sẹ́ẹ̀. ti sọ bẹ́ẹ̀ wà ńkọ́. ó dúró síbẹ̀. ṣé kó wálẹ̀ kó dúró síbẹ̀ o ṣé kó wálẹ̀ kó dúró. long Bọ̀sán please. jọ tó lọ long please long mi fẹ́ gbá méjì ẹyọ kan ni mo fẹ́ gbá dọ̀tún lọ́lọ́run torí kò lè pè mí
inú history ló máa wà pé ó wọnú ilé mi ó dẹ̀ sùn sórí bẹ́ẹ̀dì ó máa sọ́ di wọ̀wọ̀wọ̀ kò lè pẹ́ tí gbàdàgà ni oṣù yẹn máa kéyìn tó máa wá sùn sórí bẹ́ẹ̀dì kò lè pẹ́ jọjẹ́ ìgbà kan eléyà lè jẹ́ sample pé ẹ má dán owó jẹ́. ẹjọ bó sàm ẹjọ please ẹ mọ̀ pé mi ò sọ wílé rí. mo lè sọ yẹn wọ́n mi lè dùn wọ́n mi gan pa gbogbo wọ́n mi ti gan pa kò dẹ̀ lè wálẹ̀. sọ bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ lórí ọkọ mi lórí ogun tí Ọlọ́run bá wa ti ara yín ṣẹ́ á ti dààmú gan a dúpẹ́ ẹ ṣé gan mo dúpẹ́ o lágbára Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín wà ní dìbàjẹ́ ẹ wà ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ìfàmìíràn yín wà ní gbẹ ẹ ṣé gan mo dúpẹ́ o àmọ́ lóore o ẹ ṣé gan ni àbẹ̀wò ni kí ọkùnrin máa dìde kó máa ṣubú láìṣọmọdé ẹ ṣé gan mo dúpẹ́ àmọ́ lóore o. sísítà mi Ọlọ́run ní ká dá gbogbo ògo padà fún ọ nítorí nǹkan tèmi ń ṣe èmi kọ́ ni mò ń ṣe o tọ́lọ́run bá ti sọ bẹ́ẹ̀ ìgbà yẹn náà lè máa ń rí mi tí mo máa ń sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò bá ní kí n ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu mi ò lè dá nǹkan kan ṣe ẹ jẹ́ ká dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run yẹ́sà ẹ̀yin ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dáadáa jù o ǹjẹ́ ẹ ti ń gbàdúrà báyìí ṣá. dádì mi ti gbà. ẹ ti ń gbà. bẹ́ẹ̀ ni sọ. àdúrà yín á dẹ̀ máa gbà lórúkọ Jésù Bíbélì náà sọ wípé ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ àdúrà yín á dẹ̀ gbà ìjà gbàdúrà Ọlọ́run á gbórúkọ yín ga Olúwa ẹ gbà ọpẹ́ wa àwọn ìránṣẹ́ yín ẹ̀yin ni wọ́n mú ògo wá fún kì í ṣe ènìyàn a wípé ẹ ṣé Olúwa ẹ gbà ọpẹ́ wa ogun tẹ́ ti wá ṣẹ́ nínú ayé wọn Olúwa ẹ má jò gbérí mọ́ o bó ṣe ṣẹ́ nínú ayé ọkọ kò ní ṣẹ́ sórí aya kò ní ṣẹ́ sórí àwọn ọmọ yín a lè máa dúpẹ́ Jésù Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ mi ẹ jọ̀ọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀gùn fún yín tán ni o ẹ má lọ ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́. Saamu ó yẹ wá jókòó. wọ́n padà fẹ́ra ìwọ ni kò wá báyìí. sọ bẹ́ẹ̀ Saamu kò sí méjì torí wọn níbi tí mò ń lọ ọmọ ẹ ló wá sọ ọ̀rọ̀ mọ́ alẹ́ kókó máa bọ̀ nbí ohun tẹ́mi fara mi lè wà dá sọ ni àmọ́ ojú àwo òun la fi ń gbọ̀bẹ̀ olóhùn lálàá kan àlà tó dẹ̀ là wò sọ. Saamu ti sọ fún yín tẹ́lẹ̀. kí ló wá tẹ̀lé mi wá fún ṣé o lè sọ̀rọ̀ ní sọ báyìí kí n sọ ṣẹ́rù báyìí ni ó dá ohun tó sọ ni wípé òun rí èèyàn kan lójú àlá òun yẹn ó lẹ́ni tó ń rí yẹn ó ló ní oyún ọkùnrin díẹ̀ lẹ́ni yẹn ó ní bó ṣe wá rí tó wá lóyún yẹn wá gbé ẹni yẹn wá sí ọ̀dọ̀ tẹ̀yìn ó ní ẹ̀yin ẹ wá ń gbàdúrà fẹ́ ní ẹ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà fún ẹni yẹn lọ́wọ́ kí ló ló ṣe kí ló ló ṣe ní ṣe àwọn. ẹ sà nínú àlá yẹn mo wí pé bro Sam wọn ní oyún. bro Sam mú kí ló ṣẹlẹ̀ náà bíbélì ní tẹnikẹ́ni bá wà nínú Kristi ó ní ohun àtijọ́ ti kọjá lọ wá ìtẹ́tù fi máa lóyún torí Ọlọ́run. ṣé ẹ̀gbọ́n tó sọ. ó rọ̀ǹgì náà. ó rọ̀ǹgì pé mo lóyún lójú àlá. ó rọ̀ǹgì ibi tó ń ṣe lójú ayé ló bá yín lójú oorun. ọ̀dẹ̀ ẹ farabalẹ̀ ẹ jẹ́ kó sọ ẹ jẹ́ kó parí àlá. ok sir mo wá rí i pé ibi tẹ́yìn tí wọ́n ń ṣe láti fi àdúrà wádìí pé kí ló lè jẹ́ ìdí ogun yìí gangan lójijì sà ẹ̀yin náà kọ́ lóyún ni o. wọ́n rọ̀ǹgì náà sọ bẹ́ẹ̀ ó rọ̀ǹgì náà báwo lè ṣe máa lóyún ṣe bí ó dẹ̀ ṣe lójú ayé ló bá yín lójú oorun àwọn èèyàn ló ṣẹ̀ṣẹ̀ dìde kúrò lọ́dọ̀ yín ṣé kó má trust yín mọ́ ni tẹ́ ẹ lọ ń lóyún ìgbà tí irú yín bá ti lóyún báwo lè fẹ́ ṣẹ́gun fáwọn èèyàn this is wrong. ojú oorun náà pè é lẹ́yìn. àṣojú ayé lèmi ti lóyún ni ṣojú ayé lèmi ti lóyún tẹ́ ẹ ló rọ̀ǹgì tẹ́ ẹ farabalẹ̀ ohun tí mo wá bí fún gangan nìyẹn o èmi ìgboro ni mí ọgbà ńlá lèmi àbí kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn. Yes, sir. Ṣé yí ojú tèmi fi ń wò sá ó dàbí pé kíyàn fi orí kó fi rogun lógun sá. Jésù Kristi mímọ́ Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run a ní forí gbé ogun ológun. èmi ò ní forí gbógun ológun. àmì èmi náà ò ní forí gbógun ológun. ohun tí mo ṣe wá wà bí gan nìyẹn ẹ fẹ́ mi lẹ̀ o ẹ̀yin lẹ̀ ń ṣẹ́gun fún yàn o kò yẹ yín kò lè jẹ́ mi torí orí ẹ̀ bàjẹ́ ni mi ìmọ̀rú oorun tí wèrè ara ẹ̀ sùn tó wá ní structure mi ló ń rí lójú àlá but ẹ̀yin tó rí lójú àlá yẹn clear títọ̀dọ̀ tèmi kò clear báwo ni lọ́ǹgì ṣe máa lálà lọ́ǹgì lálà ó ń rí mi ọmọọṣẹ́ mi lálà rí mi àbọ̀ sí èrè ni àmúlẹ̀ lálà rẹ́yìn. lókè làwà ọ̀rọ̀ mi mọ́ ni kẹ́ máa sọ. ẹ má bínú sórí ẹ̀ burú ni tó máa lóun lálà sí mi yẹn gángan ni mò ń ṣe pé ẹ̀yin ló lálà sí ẹ̀yin tó wá lálà sí yẹn sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ mi o ẹ má fi ṣeré o ẹ gbàdúrà o ẹ ní forí gbógun ológun
ẹ ní forí gbógun ológun ẹ gbàdúrà o ẹ mọ̀ mi o lórúkọ Jésù Kristi Olúwa wa àmì ògo ní fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí ayé ànípẹ́ kan yá sí ìtí má ti pè ní kò pé kí ló ń ṣe ọmọ ìnà kí ló ń ṣe ẹ sà mo ti di liver. ẹ ó yẹ kí mi gbàdúrà fún yín. kò ní di iye kò ní di ìwọ ló ní ìdádúrà ìwọ ló lóyún èmi lọ síbi kan jàre ọ fẹ́ ra lẹ́gbẹ̀ẹ́ odò ẹ̀ ń bí o. Jésù Kristi ogun ológun mọ́ màjò ṣẹ́lé mi lórí ìrankíran mọ́ màjò ṣẹ́lé mi lórí. Saamu Alajo, Saamu o, Saamu Alajo. Sobe, ẹ̀yin ni mo wá rí àbúrò mi ó ṣàn kígbe nulẹ̀ ó lóun lọ sábrọ̀d àbásọ títí tí pé kó tiẹ̀ sì ní sùúrù ó lóun ò gbọ́ ni mo ṣe ní kó tẹ̀lé mi wá bá yín kí bá wa gbàdúrà nǹkan kí nǹkan tẹ́ bá yẹ ti sọ kó wá fetí ara ẹ̀ gbọ́ tó bá ń pẹ́ máa ní kó lọ ni àdínú ẹ̀ but aṣàgbọ́dọ̀ fi tọ́ Ọlọ́run ó ṣe ní kí wọ́n bá yín sà. ẹ ṣe gan ohun téèyàn bá ń là kọjá Ọlọ́run náà la gbọ́dọ̀ máa fi tó létí òótọ́ ni wípé àdúrà dáa àmọ́ lọ́pọ̀ ìgbà èèyàn náà gangan gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe ẹ wá jẹ́ kí n bi yín àǹtí mi ẹ fẹ́ fi ìlú ilẹ̀ ẹ fẹ́ lọ sí òkè òkun kí ni nǹkan tẹ́ fẹ́ lọ ṣe. Yes sir, èmi nìkan mo kù Nàìjíríà gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá àwọn tájọ jẹ́ kí gbogbo ọ̀nà ti travel tó èmi nìkan mo kù àti mi náà fẹ́ travel jọ. tẹ́ ẹ bá ti wá travel yẹn kí ni àwọn nǹkan tẹ́ fẹ́ máa ṣe tẹ́ bá dán. mi ò mọ̀ sá máa ṣá lọ sẹ́ni wẹ̀ ibi tó máa ṣá lọ mo ṣá fẹ́ kúrò Nàìjíríà sá. ṣe rí nǹkan báyìí ẹni tó fẹ́ travel wọn ò mọ ibi tán fẹ́ lọ wọn ò mọ ohun tán fẹ́ lọ ṣe wọn ò mọ ibi tán fẹ́ dé sí wọn ò mọ bóyá máa tẹ́wọ́ gbà wọ́n torí àwọn ọ̀rẹ́ wọn ti lọ àwọn ọ̀rẹ́ wọn tó ní purpose àwọn lọ nínú ọ̀rọ̀ wọn sìn àwọn ò ní purpose wọ́n dẹ̀ fẹ́ lọ ṣé ti wá rí wípé tá a bá wá sọ wípé à ń gbàdúrà wípé kọ́ ló ń jẹ́ kọ́nà là tọ́lọ̀ yẹn bá wá là tán kí ni tí wọ́n fẹ́ lọ ṣe lọ́hùn. tí èèyàn bá ń gbàdúrà èèyàn gbọ́dọ̀ mọ kókó tó fi ń gbàdúrà àti nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. Hello. Jésù Kristi hospital bo mò ń bọ̀ ń sìn mò ń bọ̀ ń bẹ̀ ibi ò ní ṣẹlẹ̀ lórúkọ Jésù àlàáfíà ni ibi ò ní ṣẹlẹ̀ sista mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ṣé ẹ rí ọ̀rọ̀ tí yín tẹ́ bá wá yẹn èmi máa fẹ́ kí ẹ ní sùúrù di àsìkò Ọlọ́run Bíbélì ní ọ̀nà kan wà tí ó dàbẹ̀ ní kó dára ní ojú ènìyàn ó ní ṣùgbọ́n òpin ẹ̀ ìparun ni lórúkọ Jésù ìparun ò ní jẹ́ tiwa o ó dáa kéèyàn máa fi ọ̀nà ẹ̀ lọ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run tí ò báyìí ti sọ̀rọ̀ kéèyàn náà rọra dúró jẹ́ ni agbórúkọ yín ga Ọlọ́run ẹ gba ọpẹ́ wa lórí àwọn ìránṣẹ́ Olúwa ẹ gba ẹ̀yìn wa. Madam, like I said earlier, I need láti rí ọmọ yín with her condition ó máa need láti rí specialist. Dókítà ẹ mọ̀ gbọ́mọ mi káàkiri kẹ́hìn ẹ ní sùúrù. ẹ̀yin sọ pé ẹ rí ìfà ọmọ mi ṣé ẹ lè ṣe é bí ni. ẹ ní sùúrù. ẹ wò. ó aṣọ yín pé ara ọmọ yín máa yá ó máa wà òkè. ẹ mọ̀ sún omi kankan tí mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi nísìnyí dókítà wàhálà yìí ti pọ̀ jù ẹ jẹ́wọ́ mi sọ́wọ́ mi ó kú rí. Madam ọlọ́run jẹ́ ká rí ibi Omi ti ń ṣe. Brother, ẹ jọ̀ọ́ tó bá ti calm down láti ìbàdàn ṣe tó wáyé mi ní ọ́fíìsì. Ẹ̀wọ̀n ọmọ mi bí ti ń ṣe tàmọ̀sẹ̀. Sọ bẹ́ẹ̀ ẹ gbà mí ẹ̀wọ̀n ọmọ mi ẹ mọ̀ bọ̀ báyìí ẹ mọ̀ bọ̀ ẹ wá wọ ọmọ mi ẹ gbà mí sọ bẹ́ẹ̀ ẹ bá wọ ọmọ mi ṣé ìṣèpọ̀ ọmọ mi ó kú. irọ́ agbára Ọlọ́run kò ní kú ikú kíkó kan. ẹ wò dáàdi ẹ̀yin fojú sunkún ọmọ ẹ ṣàánú mi. Ọlọ́run wà lójú iṣẹ́. ẹ bá wo péjú. ní sí wàhálà ohun tí Ọlọ́run sọ ni wípé ọmọ yín máa yè ọmọ yín ò ní kú níwọ̀nba ìgbà tí Jésù lè wo ọmọ Jáírù sàn ó di dandan kí òun náà gba ìwòsàn ẹ jẹ́ ká gbàdúrà mo gbà ládùúrà lórúkọ Jésù Ọlọ́run tó ń wo ni sàn á bá mi wò ẹ́ sàn. àmín Jésù. Ọlọ́run mo tiẹ̀ dúpẹ́ nítorí pé máa ń gbọ́ tèmi ní gbogbo ìgbà mo fẹ́ kẹ́ ẹ tún wá gbọ́ tèmi ní àsìkò yìí a fẹ́ kí ẹ dáwọ́ ìwòsàn kẹ́ ẹ dá lé ọmọ yìí lórúkọ Jésù Olúwa ẹ ṣe bẹ́ẹ̀. àmín Jésù. ìwòsàn láti ọ̀run wá ó yá gbà á. àmín Jésù. ìwòsàn láti ọ̀run wá ó yá gbà á.
Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ó dára púpọ̀ bí a ṣe ń wá sí orí òkè, ṣùgbọ́n ó yẹ kí a fi ilé Ọlọ́run náà ká fi ṣe lé ká máa wálé Ọlọ́run ní gbogbo ìgbà. Yàtọ̀ sí bá a ṣe ń wá sórí òkè yìí, àwa wo la fẹ́ yọ̀ǹda ara wa láti máa wá sínú ìjọ gangan láàrin àwa tá a wà ń bí. Dádì èmi ti ṣe tán, àmọ́ kọ́lọ́run ṣàánú mi ní sà, kọ́lọ́run dẹ̀ bá mi ṣẹ́gun ayé mi ní sà dádì. Gbogbo ẹ̀ lọ́lọ́run máa ṣẹ́ wọlẹ̀. Dádì èmi kúkú máa ń wá dáadáa, ó kàn jẹ́ pé dá ojú mi mọ̀ ọ̀la, ó kù máa ń wá dáadáa. Ok, mo ti wá mọ ojú yẹn sè, ṣùgbọ́n ẹ tún máa wá dáadáa sí. Gbogbo wa náà ẹ má jẹ́ kí nǹkan kan dá wa dúró, a gbọ́dọ̀ múra ká máa wá sílẹ̀ Ọlọ́run lóòrèkóòrè ni. Ọmọ ọ̀dọ́ wa ni yín, mo mọ̀ ẹ̀yin dáadáa, ẹ̀yin ń kọ́ ẹ̀ kí ń wá déédéé. Dádì máa ń wà ṣùgbọ́n Kánò ni mò ń gbé ń sìn torí ẹ̀ ni. Ọlọ́run á ṣọ̀nà yín ní rere. Sista ọkọ yín ń kọ́, àwọn ọmọ ń kọ́, àdúrà wa máa gbà o. Mo kí yín o, akílódé tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa kájọ máa jọ gbàdúrà pọ̀ ń bí. Dádì ẹ má wọrí, ẹ má bẹ́tù àdúrà yín lọ báyìí. Àdúrà gbà kápọ̀njọ́ sùn pọ̀ kádúrà wa jọ gbà pọ̀ ni ẹ́. Ṣé bórí òkè la wà? Ẹ máa gbàdúrà yín làwa náà ń tẹ̀lé yín. Àdúrà wa máa gbà lórúkọ Jésù. Dádì ẹ wò ó, ẹ jẹ́ sọ lójú àwọn èèyàn yìí kó lè bá mi dúpẹ́. Èmi àtàbúrò mi àmọ́ tí dààmú gan mọ̀ ni ọmọ mi tára rẹ̀ ò yá kó mọ síbi tá àti ìgbédè kó lóhun tó wá gbowó yín bá wa wò sàn sẹ́ẹ̀rì lórúkọ èmi ti kára mi mo fún orí òkè yìí ní 500,000. Ṣẹ́rí dáàdì kò tọ́ síbẹ̀ o. Ṣẹ́rí 500,000 tá ti mi fún yín yẹn tí wọ́n nìyẹn o. Ṣẹ́rí mi fúnra mi gọ̀gàn máa fún 200,000 sí. Wá bá mi Jésù lógo. Ogun tí Ọlọ́run ti ṣẹ́ nínú ayé yín lórúkọ Jésù kò ní gbérí mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá gbé ogun débí nítorí pé ẹ rí ọ̀rọ̀ ẹ̀rí gbọ́ láti ẹnu màmá wa, ogun yín Ọlọ́run á ṣẹ́ lórúkọ Jésù. Ọlọ́run á ṣẹ́ ogun yín, Ọlọ́run á ṣẹ́ ogun yín, Ọlọ́run á ṣẹ́ ogun yín. Ẹ wá jẹ́ gbàdúrà, wọ́n pariwo Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó yẹ wá sọ bẹ́ẹ̀ sínú ayé mi. Àdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù. Ọlọ́run sọ bẹ́ẹ̀, ó yẹ wá sọ bẹ́ẹ̀, ó yẹ wá sọ bẹ́ẹ̀. President General of her hometown. No, what have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, oníjàǹjà, àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀, mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín. Kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé ṣe níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí, ìyá jẹ́. Olórí. Títí mọ́, àyà, títí mọ́, àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wá bá mi lift ẹ̀ up, man. Ọtí bẹ́ẹ̀ni fún bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Ẹ wo Daddy, for a very long time, ó ti ń wù mí lọ́kàn mi pé ìránṣẹ́ Ọlọ́run ni màá fẹ́. But àwọn ọ̀run tó ń gbé wá fún mi, àkẹ́yìnsí ẹni yẹn ni mò ń rí, mi ì tí ì rí ojú ẹ̀ dáadáa. Then àkẹ́yìnsí tí mo wá máa ń rí yẹn, ó fẹ́ dàbí àkẹ́yìnsí tí yín gangan. Àkẹ́yìnsí tèmi lẹ rí lójú ràn yín. Ẹ wá rí pé ìránṣẹ́ Ọlọ́run lẹ fẹ́. Ọ̀pọ̀ èmi ti máa rí ìyàwó mi ò kàn sí nítòsí ń bí ni. But àkẹ́yìnsí tí máa ń rí Daddy tó máa ń gbé wá fún mi exactly bíi ti yín ni. Mi ò ń ṣọmọdé. Ṣé rí ọ̀gọ́ yín báyìí, òun ni máa ń rí, ó máa ń gbé wá báyìí fún mi. Kò sí problem. Àkẹ́yìnsí mi lẹ rí. Párí máa ń jọra. Ọgọ́ èèyàn máa ń jọra. Kò lè jẹ́ tèmi. Torí mi ti máa rí. Ṣé wá rí ẹ padà lọ sí ojú oorun yẹn ẹ lọ sùn.
tẹ́ ẹ bá ti sùn dáadáa ẹnìyàn á wá kọjú sí yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá rí ojú ẹ̀ àdúrà yín á gbà lórúkọ Jésù. Ó dájú ẹ ṣáà gbọ́ nǹkan tí wọ́n sọ ń sìn wọ́n ní kẹ́ lọ tún oorun sùn Ọlọ́run á fọkàn tí wọ́n yín ẹ rójú ọkọ yín. kí ló kàn yín àbórí yín burú ni. lórí òkè. ẹ má bínú jàre dádì orí ẹ ti dàrú. ẹ̀yin tẹ́ fẹ́ ránṣẹ́ Ọlọ́run. ẹ fi wọ́n sílẹ̀ àti mọ́rú tiwọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́ máa ń tẹ́ǹtì ránṣẹ́ Ọlọ́run nìyẹn. sọ bẹ́ẹ̀ mábọ̀ lágbára Ọlọ́run ojú rẹ̀ ò ní fọ́. àmín Jésù ṣé nǹkan tẹ́ fẹ́ sọ náà nìyẹn àbó ní nǹkan tẹ́ fẹ́ bọ́lọ́run sọ. tẹ́ fẹ́ ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀ náà mò ń bọ̀ mo yìí ń bọ̀ lọ́dọ̀ yín o àdúrà wa gbà lórúkọ Jésù. sọ bẹ́ẹ̀ Saamu awo dáadáa ni ẹkú iṣẹ́ náà ṣe ajé wa. ajé bíi ti bá owó yẹ kẹ́ máa bọ́ bàtà yín kẹ́ tó wọlé ni. ohun tí mo bá wá ju ọ̀rọ̀ pé kí n máa bọ́ bàtà ṣé kí n bá lọ ogun ayé yín ni o ogun ayé yín ni kò ṣẹ́ lójú ẹ̀mí mi ni o. ogun wo tún nìyẹn. mo lálàá fún ara mi this time around èmi fún ara mi ni mo lálàá ó dẹ̀ serious gan àlá tí mo dẹ̀ là ó le gan ó ní mo ṣe wá báyìí àlá ò ní wípé mo lálàá pé mo fọ́ yín lójú. Saamu kí ló tún ṣẹlẹ̀ báyìí. mo ṣeré èmi tí mo lálàá tí mo lálàá mo sọ fún yín mo lálàá pé mo fọ́ yín lójú. bro Sam kí ni. ẹ sọ fún mi pé nǹkan tẹ́ fẹ́ sọ fún Pastor Sobe lélẹ̀ ẹ kò sọ pé à ń bọ̀ lórí òkè ni. gbàtí mo ní mo fẹ́ rí sí ẹ̀sùn Sobe ṣé gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ fún Sobe ni kí n bá sọ fún yín ni àbírú àrífín wo lélẹ́yìí tó bá yẹ pé wọ́n ni mo rí lójú àlá pé ó fọjú ṣé wọ́n ni màá pè ní ṣebí ìyá ẹni màá sọ fún pé ọmọ yìí mo fọ́ lójú àlá o mo fọ́ ọmọ yìí lójú àlá o ẹ lọ́mọ bẹ́ẹ̀ máa yanjú ẹ̀ mo rò pé nǹkan ń ṣe ẹ́ Sobe mo tọwọ́ bọ̀ yìí lójú àlá ni o mo rún tán ni o mo rún ojú yẹn pa mo rún kan gọ́gọ́ ta ẹ̀. It's okay. kò ókè o mo sọ bóyá difficult fún yín tó ni o lójú àlá kí la bá ṣe. ibi ò ní dé bá wa lórúkọ Jésù ṣé ẹ rí ẹ̀yin gangan tẹ́ ẹ lálàá yẹn ibi ò ní jẹ́ ti yín o èmi tẹ́ ń ní àlá sí ibi ò ní jẹ́ tèmi ibi ò wá ní jẹ́ tẹnì kankan lágbára Ọlọ́run. sọ bẹ́ẹ̀ ẹ fi tiwa lẹ̀ ẹ fi tàwa lẹ̀ àwọn máa sọ tara wa ẹ̀yin lẹ ní ṣòro báyìí ẹ̀yin ni mo fọ́ lójú kí la máa ṣe ẹ gbàdúrà o sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní títa kọ̀kọ́ tà ní kẹ́ gbàdúrà mọ́mọ́ kẹ́ gbà yẹn dẹ̀ sọ fún pé ẹ ti gbà eléyìí ó important ẹ ní fọ́ lójú o ẹ ní fọ́ lójú o ibi ò ní bá yín o gbogbo ohun tó jọ mọ́rọ̀ fífọ́ lójú kò ní kàn yín o simple. ẹ bó ṣe wá ṣẹlẹ̀ ẹ gbàdúrà èmi náà gbàdúrà àwa táwa fi ti gbọ́ náà a fẹ́ ká jọ gbàdúrà papọ̀ ó yá ẹja mọ́wọ́ wa papọ̀ ẹja jọ gbàdúrà ẹja sọ̀rọ̀ wa lọ́wọ́ mú ó yá ẹ̀yin náà máa bọ̀. kò sí wàhálà ká dira lọ́mọ àbí. bẹ́ẹ̀ ni. ọlọ́gbọ́lọ́lọ́ sọ jẹ̀rẹ̀ inú àdínní iná kíkúrẹ́ kí n ó yá kí ló máa fẹ́ dì lọ́mú kúrú. ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù Kristi ká sọ fún Olúwa. báwo ló ṣe dórí òkè iná tó bá jẹ́ kórí òkè tí wọ́n ti máa ń gba fọ́ọ̀mù ní ṣó lè débi àbí tó ti ń gba tíkẹ́ẹ̀tì ṣó bá débi tó rí bí ẹni tó fẹ́ kó granite. It's okay. tó kó granite bí ni. ẹ jẹ́ gbàdúrà ká sọ fún Olúwa gbogbo ogun rírí gbogbo ogun àìrí níwájú mi ó yá ṣẹ́ wọlé. sọ bẹ́ẹ̀ ẹ má ṣàdúrà pé o ogun fífọ́ lójú lẹ̀ máa pè mo fọ́ yín lójú àlàjì o. ó tẹ̀mí Ọlọ́run ń darí mi mò ń gbà pé ládùúrà yìí. kò sí wàhálà o tí mo ń sọ bẹ́ẹ̀ nìyẹn o kó má lè jẹ́ pé ìjàmbá lọ ṣàdúrà pé your mind will not touch ground. ẹ jẹ́ gbàdúrà ọkàn yóò ní balẹ̀. ẹ jẹ́ sọ fún Olúwa fi mí lọ́kàn balẹ̀ gbogbo ogun rírí gbogbo ogun àìrí Olúwa ṣẹ́ wọlé ó yá àdúrà lórúkọ Jésù Olúwa gbogbo ogun rírí gbogbo ogun àìrí Olúwa ṣẹ́ fi mí lọ́kàn balẹ̀. ogun fífọ́ lójú sọ bẹ́ẹ̀ fọ́ lójú Ọlọ́run rẹ ní bọ̀dá Saamu. ojú ọmọ pé tó ń fọ́ yìí ṣó ń dẹ́ lójú pọ̀ máa là. ṣé ó máa là. ní sùúrù ṣé bíbí ni ìwọ ní sùúrù kò máa wò mí wákàtí mẹ́ta péré ni ara igi ṣọgán ni mo kojú ọmọ ẹ̀ mọ́ mo dẹ̀ mọ̀ pé kò ṣeé ṣe kí sọ bẹ́ẹ̀ má dìbí láàrin wákàtí mẹ́ta yìí ìwọ máa wò bó ṣe wà yẹn sọ bẹ́ẹ̀ bá dáwọ́ lé báyìí ojú ọmọ ti hàlà inú àwọn abégi ṣógun àwọn fún ojú sọ bẹ́ẹ̀ àti pé bọ̀dà Sàmúdà pé ìwọ náà mọ̀ wíyàn tí bọ̀dà Sàmúdà pé ó ń láàrin gan ọ̀hún lè bọ́ ọmọ yẹn bó ṣe wà yìí kí ara wọn gbà kí á ló máa pèsè ọkọ tó máa dé ṣe kó tó máa ṣe. ẹyẹ lójú ó dá ẹ lójú ó dá ẹ lójú ó dá mi lójú àfi tí mo bá kí ṣe ẹyẹ lójú. Kẹ́mi ní sùúrù ojú ẹ̀ máa là sọ bẹ́ẹ̀ ló wá ṣe ojú ẹ̀ máa là ní sùúrù fọkànbalẹ̀ sọ bẹ́ẹ̀
ojú yìí kò kí ń ṣe lásán spiritual ni. Sọ bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ tí wọ́n níbẹ̀. Bọ́dà Saamu ibi ni ibi báyìí ni ibi. Ọ̀dọ̀ lẹ́kṣọ́rà lẹ́gbà. Bọ́dà Saamu ayé mi ti bàjẹ́. Kí ló ṣẹlẹ̀? Ojú ẹ̀ fọ́ ni. Ojú ta. Adé lójú ọmọ mi kò fọ́. Bọ́dà Saamu spiritual ni. Ojú ọmọ mi kẹ́mi. Spiritual ni. Ẹ wojú ẹ̀. Ẹ wojú ẹ̀. Kò rí lọ. Kò rí lọ. Ọmọ yóò rí mọ ọmọ. Ní èjì. Ọmọ ọdún mẹ́jọ ò gbọ́dọ̀ ya wèrè. Báwo lọmọ ọdún 16 ṣe máa fọ́jú? Ẹjẹ́ rí ọkọ. Ọmọ ẹ̀fọ́ ẹjẹ́ pè mí. Ṣé mo jọ hospital jàbí mo jẹ́ doctor? Kí lẹ pè mí fún? Bọ́dà Saamu sọ bẹ́ẹ̀ ló ń pariwo. Sọ bẹ́ẹ̀ ló ń pariwo látàrọ̀. Àti pójú yìí kò kí ń ṣọlá sọ spiritual ni. Bọ́dà Saamu spiritual ni. Ẹ tó bá wá pariwo sọ bẹ́ẹ̀, ẹ gbé lọ sí ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀, ẹ gbé lọ sórí òkè sọ bẹ́ẹ̀, ó tún ti wà nínú gbòòsì, sọ bẹ́ẹ̀ tún ti wà nínú gbòòsì, oníbi tẹ́mi ìdarí òsì nìyẹn o, bíbẹ̀ ló tún ti fi sórí òkè ẹsẹ̀, ẹ gbé lọ bá bẹ́ẹ̀. Irọ́ Bọ́dà Saamu, a rò pé tẹ bá ti débi báyìí, ẹ máa bá wọn pè sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé tí sọ bẹ́ẹ̀ bá dáwọ́lé, ó dá mi lójú, ojú ẹ̀ máa là. Ẹ lè dá lọ pé sọ bẹ́ẹ̀ fúnra yín, èmi ní kí tún lọ pé sọ bẹ́ẹ̀, mo rò pé nǹkan ṣọ̀tá yín. Wo ọmọ wà lálàáfíà o, hospital yẹn káwọn yẹn gbé lọ, tó bá lè jọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ spiritual kò sí wàhálà. Bọ́dà Saamu, ẹ má yẹ kí n para mi. Ẹ bá mi ṣàánú ẹ jọ̀ọ́. Owó ní títí para ẹ bẹ̀. Ẹ jọ̀ọ́. Owó ní para ẹ bẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹ bá mi pè wọ́n. Ẹ ní síbò, ẹ farabalẹ̀ o, torí bí nǹkan tó ṣe lọ́wọ́ o. Ojú ọmọ ẹ̀fọ́. Bẹ́ẹ̀ni. Spiritual dẹ̀ ni. Orí kankan. Farabalẹ̀ jáde ọmọ kébí ò fẹ́ gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn. Báwo lobìnrin tí a máa sọ fún mi kó fẹ́ para ọ sí mi lọ́rùn tí máa dé máa wò, máa dọ̀rọ̀ ẹ̀ wò, nínú láìkí irú nǹkan bẹ́ẹ̀. Èsì kan máa ṣe èèyàn bó ṣe wù yàn ṣá. Ẹ ṣé tí wọ́n bá ṣe wà lágbára lórí àwọn èèyàn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọ́n máa lò bó bá ṣe rí ni. Mo make sense now, mo make sense now. Make sense. Ẹ gbọ́rọ̀. Sọ bẹ́ẹ̀, Olúwa a máa ṣàgbára dọ̀tun. Ṣé ẹ rí mo wá torí ẹ̀rí yìí? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín wá o. Ẹ má jẹ́ kí Saamu mọ̀ o. Ẹ má jẹ́ kó mọ̀ o torí ẹ̀ mo ṣe wá bá yín o. Ṣé ẹ rí àwọn ọmọ yìí? Ọ̀n ṣe fojú rí o. Ọ̀n ṣọmọ yẹn ṣe fojú rí rárá. Káwọn ọmọ yìí bá sọ̀rọ̀ fún yàn báyìí. Àfi kéèyàn tẹ̀lé o. Ọmọ yìí ni wà bá mi. Yóò ń lálàá. Yóò rí yín. Òun wá rí Saamu. Ó dúró. Ṣé Saamu kó múná kó ṣáṣí lára kẹ́ ẹ̀ jó bùlà. Àti kí o tún sọ yẹn náà wọ́n náà fẹ́ wá rẹ̀. Àti pé mo tún nǹkan tó wá ṣe mí ní kàyéfì ni wípé ìgbà tí bọ̀dà Saamu fi dáná sun yín yẹn ṣàdédé lójú wọn kò change ó wá change sí obìnrin yẹn tún wá ní orí mẹ́ta. ní ìtò túmọ̀ sí wípé bọ̀dà Saamu kọ́ lẹ rí. Sọ bẹ́ẹ̀ akẹ́ má dọ̀rọ̀ padà n kò fẹ́ sọ fún Saamu wa o kí n bá sọ fún Saamu ó lè pè kí n kó nu gúrùpù n kò dẹ̀ fẹ́ kó lì bẹ́ẹ̀ ó lè jẹ́ kí n wá bá yín Saamu wa o. Ibi ò ní dé bá gbogbo wa lágbára àṣẹ o àmín. A ní fojú sunkún ara wa o. àmín o. Ẹ má bínú fún mi rìn. Bọ̀dà Saamu náà ló pè. Àì kò fà lẹ̀ ìfá ti fẹ́ má ṣe o. Hello sir. Ta ló sọ̀rọ̀ lábẹ́lẹ̀? No, bọ̀dà Gani ló wà níbí báyìí. Kí ni mo gbọ́ sọ yìí? Kí ló sọ? Inú ẹ̀yin kọ́ ló lẹ́ bá yé jẹ́. Àwọn kan ń sọ̀rọ̀ ẹ̀ ń wá sọ̀rọ̀ tí wọ́n ń bí ni. Àbọ̀ àbá nìyẹn o. Sọ bẹ́ẹ̀, ojú ọmọ kan ti fọ́ mi. Sá? Ìyá ọmọ yẹn máa para ẹ̀ sí ẹ lọ́rùn. Ohun tó dìdí sọ nìyẹn o, ó ló máa para òun. Láìfù wáyà báyìí, ó wà nínú yàrá ẹ̀, ó dẹ̀ fẹ́ dìmú. Mú ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mo dìmú látẹ̀yìn lórí tó bá gbá ó láìfù wáyà mẹ́mú. Ó máa wá yín lù ní o. Báyìí. Wá lá ojú ọmọ yẹn o, spiritual náà pé mo lè kí spiritual power wà lára ẹ̀. Wá fi ní worin o láti la ojú ọmọ yẹn jọ torí Ọlọ́run. Okay, mò ń bọ̀ báyìí. Mo ń bọ̀. You are coming now. Come with power. Come with anointing. Mo máa ń fi ẹyán gan ni, mo mọ̀ kọ́ lọ́run ló bá ṣe, but máa ń fi ẹyán gan ni. Níbo níbẹ̀? Má send address ilé ẹ̀sẹ̀ ilé tó ọmọ náà ní ilé lecturer tó wà lẹ́yìn. Tó wà lẹ́yìn ibi church lọ́lọ́lọ́lọ́ ibẹ̀ ni. Máa try to send address sí ẹ. Kò sí problem. Ẹ wo ẹ má wọrí. Ṣé rí ìtẹ́ sọ nípa ti bọ̀dà Saamu yẹn ò lè ṣẹlẹ̀. Kò lè já wọn jàre. Bọ̀dà Saamu jẹ́ máa dáná sun mí.
kò lè já wọn ibi ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa Àmín, kò ní àmín. ṣẹlẹ̀ sí mi alájà ni kò ní ṣẹlẹ̀ sí Àmín yín o. sista kò ní ṣẹlẹ̀ sẹ́yìn Àmín náà o. gbogbo wa pátápátá lápapọ̀ àlàáfíà Ọlọ́run á máa jẹ́ tiwa. Àmín o, àmín o. tí sọ bẹ́ẹ̀ bá débi tí ojú ọmọ yóò bá là láàrin ìṣẹ́jú méjì ẹ má pè mí Sàámú mọ́ ṣọ́ọ̀mù tó máa ní kò ṣe tó máa ní kò máa ṣe máa ṣe lọ gbé oúnjẹ wá fún mi kí n tó jẹ pé kí n tó jẹ ẹ tọ́mọ ìlú bá bomi fún mi tí wọ́n rẹ̀ bá jẹ. sista ṣé Christian ni yín ni àbí Muslim? mi ò kí ń ṣe kankan náà. ẹ kì í ṣe kankan ẹ gbọ́dọ̀ máa ṣe kàn ó yá ẹ máa wá sí chọ́ọ̀chì wa àdúrà yín á dẹ̀ máa gbà lórúkọ Jésù ẹ má jìnnà sọ́lọ́run o kọ́lọ́run lè máa lò yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ jẹ́ àgbàdúrà orúkọ Jésù abẹ̀yìn nínú àánú ńlá yín àwọn ìránṣẹ́ yín afẹ́kẹ́ fi ẹsẹ̀ wọn múlẹ̀ sínú ẹ̀yìn Ọlọ́run. nǹkan tí mò ń try láti sọ fún yín náà nìyẹn Sherry as a medical student tèmi jẹ́ mi rò pé ó di dandan kí n travel out kí n tó lè make it. Yes, because there are a lot of ignorant people nílùú tá a wà tó jẹ́ pé tí nǹkan bá ṣe wọ́n ó yẹ kó wá bá wa ni. So how will we feed if they don't come? Pray. How come? We are both in the same line now. Very good. Nǹkan tí mo fẹ́ gbọ́ gan-an ló sọ yẹn. Ìwọ wà ní medical line. Jọ̀ọ́ sọ fún mi. Ìwọ tá a wà in the same line. Ìjọ́ wo lo rò ní ọkàn ẹ pé ọ̀rẹ́ jẹ́ ká kọ̀ lọ sí hospital ká lọ ṣe check up? Or kò sọ pé okay mi gan kàn tiẹ̀ test practicality mi pé kí n test ẹ pé ṣé o wà alright. Kí ló mean? Mo wà okay now. ẹ wo nǹkan tèmi rò lélẹ́yìí o ṣe rí ẹ̀rù ló máa ń ba àwọn èèyàn o ẹ̀rù ló máa ń ba àwọn èèyàn láti lọ fún check up torí tó máa lọ fún check up yẹn tán tí dókítà sọ nǹkan tó ń ṣe wọ́n fún wọn ìpayà nǹkan tó ń ṣe wọ́n yẹn gangan ló máa fa IBP sí wọn lára ẹ̀rù gangan ló máa ń ba àwọn èèyàn o. Ìpayà okay good ṣùgbọ́n ó ní ìpayà yẹn ló máa wà lọ́kàn wọn tó máa fi ní kíni IBP ṣé kò wá bẹ́tà kó mọ nǹkan tó ń ṣe wọ́n. No, tell me. Call a treat a specific thing instead of wasting money on unnecessary things. Ibi táwa ti máa kọ́ mi nìyẹn. Think with me. ẹ̀dẹ̀ ń jẹ́ kí n máa like ìwé ìṣá. Ṣé ń gbọ́? Òun like ìwé ìwọ ló kàwé kún. I've told you several times education is the best legacy. irọ́ ọ̀rẹ́ mi kàwé o ó dẹ̀ sì máa kà sí gbogbo ìwé. Kà sí. ṣé o kà tó mi. ó ń bẹ́ ṣá. bọ̀bọ̀ kí ló ń ṣe látàárọ̀ kò dáa dúró dẹ̀ ní òun bọ̀ kí ló ń ṣe náà ká má bínú báwo. ká má bínú náà ló máa sọ sórí bọ̀bọ̀ yìí jẹ́ kí n sọ fún ẹ iṣẹ́ tó ń ṣe yìí ti pọ̀jù fún ẹ o ó ti pọ̀jù fún ẹ o máa ṣiṣẹ́ 24 hours o tún máa ṣe extra time mọ́ ó ti pọ̀jù fún ẹ o bó ṣe ká oògùn jọ. ẹ má bínú kí ni ẹ̀ tí ó ti pẹ́ tó ti ń ṣe mí so mo nílò. mo sọ fún ẹ o ọ̀dà. Sobe ẹ pẹ̀lẹ́ sà. Yes sir. Yes sir. Ìní Pastor Sobe pọ̀ jù ní community àwọn àti bọ̀dá Saamu wọ́n kàn máa rìn káàkiri. Ṣé ẹ̀ notice ẹ̀? Kọ́ ló ń ṣaṣẹ́ àná ẹja mọ̀ lọ́wọ́ ti wá. Kí ló ṣẹlẹ̀? Pastor Sobe ẹgbẹ́ gbé wọn ẹ bá mi gbé. No, ẹ dúró Pastor Sobe ìjọ ò lẹ ṣe check up last. Ẹ sọ̀rọ̀ ìjọ ò lẹ lọ sí nǹkan tá à ń sọ rèé o nǹkan tá à ń sọ rèé o. Saamu Alajo. Mbo Sobe. ọlá bẹ́yìn àti wọ́n ṣe jọ jẹ́ ni mo ṣe gbà kẹ́ wọlé o normally mi ò ní jẹ́ kéèyàn kọ́kọ́ wọlé wá rí patient. God bless you tó o ṣe gan o kú àpọ̀lé mi ó ní bá a ṣe jọ jẹ́ àwa iná la máa help yín ní condition tó wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lọ́spítù tó jẹ́ pé nǹkan máa fi ń hìlì wọn Saamu ni wọ́n á dẹ̀ sọ wípé gbogbo àwọn fọ́tò mi tán ní lọ́wọ́ gbogbo àwọn fídíò mi tí wọ́n ní wọ́n á dẹ̀ play ẹ̀ fún wọn nínú hospital ń bẹ̀ wọ́n á dẹ̀ máa wò wọ́n á máa rẹ́rìn láti bẹ̀ ọmọ tí wọ́n máa rẹ́rìn láti inú irú sickness tó wù kéèyàn lè síkì á ṣe kí ni á reduce díẹ̀ tí yóò bá tiẹ̀ lọ pátápátá wọ́n máa ń play fídíò mi lọ́spítù tẹ́bí fúnra mi wá wà bí live and direct no we have to heal him ó máa reduce stress yín feel it Sobe má ṣe léyìí má ṣe báyìí a ti ń dúró dé ibi tá a ti ń dúró dé ẹjọ́ torí Ọlọ́run jọ ìyá ọmọ yẹn ó ti fẹ́ pokùnso
ó ti fẹ́ pokùnso ó fẹ́ gan ọmọ náà tẹ́lẹ̀ ló ti fẹ́ pokùnso ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ ọmọ yẹn fọ́ lójú gangan ni ọmọ yẹn fọ́ lójú ni sọ bẹ́ẹ̀ subs kí tó fi ni mo sọ bẹ́ẹ̀ tí ò mẹ́ra tí ò dẹ̀ rẹ́rìn wà láti dé aṣẹ́gun àti àjògùn ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun bólúwa jẹ́ tiwa kí yóò ṣubú kò sóhun tó lè borí agbára rẹ̀ aṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ Jésù bàbá fún wa ní ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù ẹni tá bá fẹ́ lẹ́ṣẹ̀ sọ bẹ́ẹ̀ lajú síbẹ̀ ó wà ó jọba àwájú aṣẹ́gun lọ àwájú aṣẹ́gun ó ti ń fi kùjò 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 báyìí jẹjẹ dìde gbà gẹ́gẹ́ pàkìrẹ káàdì gẹ́gẹ́ ó fi kùjò ó fi kùjò ó fi kùjò sọ bẹ́ẹ̀ ó ṣe fi kùjò tán ni o máa ṣòṣì mọ́ sorry sọ bẹ́ẹ̀ dìde dọ̀tún Ọlọ́run sọ bẹ́ẹ̀ wo àwọn obìnrin tí mo tutù rí ẹ̀ pè ẹ́ mo ti fọ́nbù gan mo ní like 30 minutes mo ló máa dé look at it now 4 ni mo débẹ̀ tó 6 láwa yìí dọ̀tún Ọlọ́run bá mi dìde ọmọ yẹn fọ́ lójú lóòótọ́ ni and it is a big problem please what can we do stand up já lọ bẹ̀ ta ló ń jù wọ́n sí àìlọ sọ bẹ́ẹ̀. Jẹtiri ohun tí wàá strong enough láti ṣe gbogbo wàhálà yẹn ṣe gbọ́ ẹjọ́ jẹ́ kó rest díẹ̀ sí. sọ bẹ́ẹ̀ ìsinmi ó forí òkèlè òfin inú gbó tó wò tó ṣẹ̀ṣẹ̀ wá sìn ṣé fresh air ò sí inú gbó yẹn ni. mo dáràn. Bro Sam, I think we should let him rest. Ṣé mo pé gbogbo problem community náà ohun wọn náà ló máa ń wà. No point of correction problem community wo ló wà lọ́rọ̀ ẹ̀ chapter kan ló ń dì mú spiritual chapter ló ń dì mú mo dẹ̀ láwọn spiritualist tó pọ̀ káàkiri àdìkiri mo ṣẹ̀ṣẹ̀ tún lẹ́lòmíín sí magician ni àwọn máa wọnú community láìpẹ́ máa torí chapter máa rẹ̀ rìn ṣùgbọ́n ẹ̀ ń dùn ní mo léèyàn fẹ́ kókun sódẹ̀ ń ké sọ bẹ́ẹ̀ àwọn sójà mi ti sọ̀rọ̀ àwọn disciples tí wọ́n ti sọ̀rọ̀ no problem after you ẹ̀yin ni kẹ́ni ẹni máa bá yín sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò bí ṣó ń pretend ni sọ bẹ́ẹ̀ lájú sọ bẹ́ẹ̀ ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń bá sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ no sọ bẹ́ẹ̀ ó kẹ́ra ó kẹ́ra. Bọ̀dá Saamu. mo dáná. Mi ò rí kankan. Lájú. Mi ò rí kankan. Mo dáná. Mo fọ́ mo ṣẹgbẹ́. Bá sọ pé kò ní sùúrù. Kí ló sọ pé kò ní sùúrù fún? Kí ló sọ fún? Ìwọ ló sọ pé o fẹ́ fọ́jú ọmọ. Pé tó bá fọ́jú ọmọ, a máa gbé sọ bẹ́ẹ̀. Pé kó wá la ojú ẹ̀. Pé tó bá la ojú ẹ̀, ojú tòun á là, ojú sọ bí àfọ́. Iṣẹ́ tán gbé fún wa, a máa ṣe. A máa ṣiṣẹ́ tán gbé fún wa. Bọ̀bọ̀ sọ bẹ́ẹ̀ yẹn àbí kí ló ti ń pè? Ó máa gbàdúgbò yìí mọ́ wa lọ́wọ́. Àbí kí la fẹ́ ṣe? Gbà kíni? Àfi tí n bá kú lókù ló máa fi gbàdúgbò mọ́ wa lọ́wọ́.
òótọ́ ni ọ̀rọ̀ tó sọ àbí kí la fẹ́ ṣe torí gbogbo nǹkan tá a ti ṣe pátápátá mi ò mọ̀. ẹ ti gbèsò lọ fún kò gbà lọ́wọ́ yín a lọ sórí òkè a jókòó síbẹ̀ wípé kádùúrà ẹ̀ má lè gbà bẹ́ẹ̀ ṣe làdúrà ẹ̀ ń gbà sí a ti sa iná sí tí ò rán kí lè wá rò pa lè ṣe. ẹ wò ó èmi ti mọ ohun tí mo máa ṣe mo ti múra ẹ̀ kí tó débi ẹ mọ ohun tá a máa ṣe a máa wá ọmọ kan tó súnmọ́ wa a máa fọ́ lójú a máa wá pè é pé kó wá là tó bá ti ń dáwọ́ lé báyìí ojú ẹ̀ máa fọ́ ni ojú ọmọ yẹn á wá là ó wá di pé ogun ológun ó di tiẹ̀ nìyẹn. ẹyẹ gbàngbà ṣe. èyí sọ bẹ́ẹ̀ a ò rí sọ bẹ́ẹ̀ ojú ọmọ kò là ó yàrá ojú ẹ̀ sìn là. pé gbogbo ẹnu ẹ̀ lákẹ́jàre ẹ kí lẹ́jọ́ mi ṣẹ́jọ́ mi ni ṣé mi mo ní pé kí sọ bẹ́ẹ̀ máa wà ní ẹ kí ló wá kọ́ mi ìgbà tí mo ní pé ojú ẹ̀ máa fọ́ tójú ẹ̀ dẹ́fọ̀ tí sọ bẹ́ẹ̀ wà kó wà là ṣé bí wọn náà lẹ́yẹ ó yà fẹ́ yẹ. ẹyẹ tèmi ò tó bẹ́ẹ̀ ẹyẹ mi ò tó bẹ́ẹ̀. ẹ tẹ́yẹ ò bá tó bẹ́ẹ̀ ẹ lọ fara balẹ̀ ni ojú ẹ̀ máa là ó kọ́ lè pẹ́ ni. ẹyẹ tèmi ò lè. ẹyẹ o ẹyẹ ayé yé àṣeyìn ni I heard everything tó sọ pátápátá kò sí tí mi ò gbọ́ bẹ́ẹ̀ ṣé ẹni pé lórí burúkú ni so ẹ̀yin lẹ mọ̀ fọ ọmọ ara yín lójú nítorí pé ẹ fẹ́ gbé sọ bẹ́ẹ̀ ṣubú a ṣe gbogbo àlàkálà gbogbo oríṣiríṣi tá à ń rí sí sọ bẹ́ẹ̀ ṣé mi tó ti bọ́ wá rè sọ bẹ́ẹ̀ ṣubú wà lọ́sípítù káríkì sí pé wà lọ́sípítù á ti wá forí kọ́ oògùn yín 3 hours rẹ fún sọ bẹ́ẹ̀ wà lọ́sípítù báyìí ọlọ́run o ọba tó wà lẹ́yìn ìbọ̀bọ̀ ìbá padà ọba tó wà lẹ́yìn mi má padà kọ́lọ̀ tó wà lẹ́yìn mi má padà ó ní nǹkan máa ń ṣe fúru yín o wọ́n ń fọlọ́pàá múrú yín o wọ́n máa ń dáná sun yín ni tí mi ò bá pa àwọn bọ́ìsì dèbí kọ́ wá dáná sun yín abọ́gbọ́n ká ẹ pè mí lọ́mọ àlè lẹ́yìn ayé yín máa bàjẹ́ ẹ̀ríranwó ẹ̀ríranwó. bọ̀dá tó lọ yẹn èmi ò jẹ́ kó padà wá bá mi bíbà ẹ̀yin kúlẹ̀ wọ́n báyìí ni màá gbà sálọ. mo rò pé kò fẹ́ ta fún bọ̀dà Sàámú. wo panu mọ́ àbò kì í bá àbò òwìjọ ó ní lè sọ kọ́kọ́ mọ́ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mọ̀. ìwọ náà tó lọ mi ò lè fọmọ ṣẹgbẹ́ o àjọsọgbà yìí bẹ́ẹ̀ni bá mi o. àmúkan community púpọ̀ àfi kí ọlọ́run máa gbà fún wa àfi kí ọlọ́run máa fi wá sílẹ̀ agbára ọlọ́run nínú ayé yín ò ní fi yín sílẹ̀ o agbára ọlọ́run nínú ayé mi kò ní fi mí sílẹ̀ o ògo ọlọ́run ò ní dí pàtì nínú ayé mi o ọlọ́run wà àwọn tí mo pè yìí fún tí mo ní pé ọmọ yẹn fọ́jú tí mo ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ wá gbàdúrà fún ọmọ tó fọ́jú yẹn tí mo ní ìyá ẹ̀fẹ́ gan ọmọ náà irọ́ ni mo pa ìyá ọ̀gàn ọmọ náà torí mo fẹ́ tètè gbé yín kúrò níbi tẹ́ ẹ wà ní wàláì èmi ni bá sáré gbé yín kúrò láti wàá kóbi ọlọ́run òdẹ̀ ní jẹ́ lórúkọ Jésù gbogbo àwọn àpẹẹrẹ oríṣiríṣi tó ti wá sẹ́yìn tí mo ti ń rí sẹ́yìn tá a ti ń rí sẹ́yìn tá a ti wá ń bá yín ó ṣẹ̀ṣẹ̀ wá nítumọ̀ díẹ̀díẹ̀ sí mi ìjẹ́jẹ́ mọ̀ pé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ńlá ó ní ìyá ọmọ yẹn àwọn ìyá ọmọ yẹn àtàwọn ọ̀rẹ́ ìyá ọmọ yẹn àwọn náà fọ́ ojú ọmọ yẹn wọ́n wá pè mí pé kí n lè pè ìtòrò mọ̀ pé má dá mi lóhùn wọ́n ti wá plan ẹ̀ pé tẹ́yìn bá ti gbé ọwọ́ lé ọmọ yẹn lójú tẹ́ gbàdúrà fún pé kó ojú ẹ̀ là ojú ti yẹn á fọ́ ojú ọmọ á bá là ohun tó ti plan fún nìyẹn ó máa kán ní kò ní kán ní kọ́lọ́ má fi kàn wá rárá ni o ó máa ràn yàn kò ní ràn yàn kọ́lọ́ má jò bá wà ojú àpá kò lè dojú ara tí Jésù máa fi dé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe àtọwọ́ mi ò ní nǹkan ti dé báyìí ẹ wá ṣubú lulẹ̀ nígbà tẹ́ ẹ bọ̀ ẹ rí i pé Ọlọ́run mọ̀ gbé yín pamọ́ nítorí ọjọ́ bí sọ bẹ́ẹ̀ ṣubú mo dẹ̀ dọ̀ hospital bá a ṣe kọrin tó sọ bẹ́ẹ̀ tí ò ní gbọ́ orin ìṣẹ́gun bẹ́ẹ̀ máa dìde tí wọ́n á ju ọ báyìí Ọlọ́run tún jẹ́ kẹ́ ẹ weak sórí bẹ́ẹ̀dì ní hospital torí kẹ́ ẹ má lè lọ kó ibi lọ́wọ́
Olúwa ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ni a gbé nípa mọ́ fáwọn tó fẹ́ gbé nípa. Olúwa ṣeun. Ṣé ẹ wá mọ bí ẹ ṣe ń sọ yẹn, ẹ mọ ohun tí mò ń rántí báyìí? Kí lẹ rán? Ṣé mo pé ẹ ti wá sọ́dọ̀ mi rí tẹ́lẹ̀ láàlá kan wípé ẹ ti kabọ̀ mi lójú, ojú yẹn dẹ̀ fọ́. Ohun tó ń túmọ̀ sí rèé o. Don't leave me, don't leave me, don't leave me. Sobe, you are making sense. Òótọ́ ni tí mo ní mo rún yín lójú àlá yẹn mo fọ́ gangan ni o. Mo rún fọ́ gan ni o. Kí ni Ọlọ́run ò fọ ojú yẹn báyìí? Mo ṣẹ̀ṣẹ̀ wá ronú kọ́kọ́. Òótọ́ ni o. Ṣé mo sọ fún pé lọ́ọ̀dù wá báyìí náà? Bẹ́ẹ̀ni. Tó ní pé mo lóyún. Pé wọ́n gbé mi wá sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà wá lóyún immediately. Bẹ́ẹ̀ni. Ipò oyún tèmi disappear. Bẹ́ẹ̀ni. Títí yín dẹ̀ wá bẹ́ẹ̀ nítumọ̀ wípé ẹ forí gbé ogun tèmi. Ìyẹn lójú àlá ṣùgbọ́n Ọlọ́run wá ṣe lójú ayé. Ọlọ́run wá ṣe lójú ayé. Ìyẹn ni ogun ológun tẹni tó fọ́ ojú tẹ́ ẹ̀ bá lọ fojú kọ́. Ẹ bá fọ́jú yẹn ni. Nígbà tẹ́ wá mú wá bí àmọ̀ràn pé kí n gbàdúrà, mi ò fojú rénu ẹ o. Ojú ẹsẹ̀ ni mo bẹ̀rẹ̀ àdúrà yẹn. Ẹ gbà. Mo gbà. Àti ti lọ́ǹgì náà tó. Mo gbá gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìyẹn ló fi jẹ́ wípé tí wọ́n bá ń bá èèyàn sọ̀rọ̀, téèyàn dẹ̀ rí wípé ohun tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni, èèyàn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀. Powerless. Èmi mú ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ń lò táwọn èèyàn bá ti ń rí yín bí aláwàdà. Táwọn èèyàn bá ń rí yín bí ẹni wípé répa yín pọ̀. Èmi ò fọjọ́ kan rí yín bẹ́ẹ̀ o. Mo máa ń rí yín bí ẹni ẹ̀mí. Ọlọ́run ń pè yín lójoojúmọ́, ẹ̀kan tí ìgbé kọ̀ yẹn ni. Mo dẹ̀ gbàládùra agbára torí ọ̀fẹ́ tẹ́ máa fi rí kọlù yẹn gbé, Ọlọ́run á fi fún yín. Mo tiẹ̀ ti gbé. Ṣèbó ni mo ń ṣe yìí. Kò sí inú ọ̀rọ̀ mi kankan táwọn èèyàn máa wò. Kódà ó ti àwọn fídíò tí máa ń ṣe nínú community tí wọ́n bá wò wọ́n rí ẹ̀kọ́ Ọlọ́run kan bẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀nà tọ́lọ́run fi lò mí nìyẹn. Bẹ́ẹ̀ ni dáàdì mi kan báyìí nígbà kan báyìí tó ṣe ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Àbúrò mi kan náà wà ìránṣẹ́ Ọlọ́run lòun náà. Ẹ̀gbọ́n mi kan náà wà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ọ̀nà tọ́lọ́run lò wọ́n ni. Ọ̀nà tọ́lọ́run fẹ́ fi lò èmi òun ni kí n máa ṣe báyìí. Kí n máa sọ̀rọ̀ jinlẹ̀ fáwọn èèyàn káwọn èèyàn sábà wò. Yes sir. Ṣé rí tẹ́m tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Oríṣiríṣi ló ṣẹlẹ̀. Nígbà yẹn lọ́hùn tí wọ́n kọ̀ sí yín tí àwọn èèyàn sọ àwọn nǹkan yàtọ̀ sí tèmi sọ. Yàtọ̀ sí tẹ́yìn tún sọ. Ọlọ́run nífẹ̀ẹ́ yín nìyẹn. Bọ̀dá ní ìgan tún dọ́dọ̀ mi. Sobe, Olúwa ti ṣẹ́gun. Adúpẹ́. Kí ló ṣe? Ká bá bọ́rọ̀ lọ. Ó ti ní ọjọ́ tí wá sọ fún mi. Sobe. Ní sùúrù ṣebí kò lè dáná ní. Ó yẹ sọ́jà rẹ̀ sọ́jà rẹ̀. Bọ̀dá Gani, wọ́n dìídì mú ọmọbìnrin kan wá. Sobe. Hápò gbàgbé yẹn, Olúwa ti ṣẹ́gun. Ṣé Olúwa ti ṣẹ́gun? Ẹ̀rísù. Ṣé òun ni mo fi ń pè yìí tẹ́ nígbà Gani wà lọ́dọ̀ yín? Ṣé òun lè ṣe? Kí lè gbọ́ kí ni? Wọ́n ò bí yín dá ká máa lọ lé kí n bèèrè lọ́wọ́ yín kí ẹ máa dà. Ẹ̀yìn dá kábà ti lọ. Máa ṣàlàyé. Ó yá. Sọ́bẹ̀ tí Ọlọ́run ti ṣẹ́ lórúkọ Jésù kò ní gbére. Àmín. Ẹ wo ẹja gbàdúrà. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọ̀gbàgbà tí rí gbá. Ọ̀gbàgbà tí rí gbà. Alámọ̀ kò mọ wé. Ọmọ màrímà. Ọba o. Olúwa o, ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bó tó láti kọ́ ṣe, ó mẹ́rin sí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun, àmín. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, Olúwa gbé ọ̀gá yìn ọ́ lógo, ìwọ ọba tó jẹ́ kó gún ológun kó ṣe lórí ìwọ Olúwa gbọ́pẹ́ wa. Ìwọ ọba tó gbé sọ bẹ́ẹ̀ pamọ́ nítorí ọjọ́ bí Olúwa gbà yín wa. Bàbá o, ẹjọ́ ẹ̀yá mi ní ìjọ kan ẹgbàdúrà kan, mo ní kókó àdúrà yẹn ní February last year. Mo lógun rírí ogun àìrí kọ́lọ́ má jò ṣẹmọ́ wa lórí. Ogun rírí ogun àìrí ọlọ́pàá jẹ́ kó ṣẹmọ́ wa lórí. Ọlọ́run ìkan náà wà tẹ̀sán nígbà tí mo wá sórí òkè táwọn èèyàn pọ̀ báyìí. Ẹ jẹ́ n kúkú sórí ọ̀fẹ́. Ẹ má ti sórí ọ̀fẹ́ ọ̀rọ̀ ẹ mo fẹ́ kẹ́ ẹ̀rọ tí mo fẹ́ fi gbàdúrà sí ni. Ìwọ bẹ́ẹ̀ mo láà ní dààmú. Ọlọ́gbọ̀n má jà dààmú. Àmín. Má jà dààmú. Má jà dààmú. Má jà dààmú. Lórúkọ Jésù Olúwa wa. Orí ọ̀fẹ́ lápapọ̀. President General of her hometown. No! What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, oníjàǹjá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín, kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró, kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Adé ṣe é! Wọ́n ti fi ń jẹ́!
ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. ẹ lè pa mí ìyá jẹ́. olórí. títí mọ́ àyà títí mọ́ àyà. lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. alágbàlá. ẹ yí padà wá bá mi lift ẹ̀ up man. ọtí bẹ́ẹ̀ni fún bẹ́ẹ̀ orí ẹ̀. mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o mi ò fẹ́ rí mọ́ ni o ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn.